oore tá a ṣe fádìyẹ ògbé bó ṣogún ọdún omi toro ní ṣe sí ni lẹ́nu. Oore tá a ṣe fádìyẹ ògbé bó ṣogún ọdún omi toro ní ṣe sí ni lẹ́nu. Yorùbá a máa lo òwe yìí nígbà tí ṣoore tó bá fẹ́ dẹ́kun oore ṣíṣe, nígbà tí ṣoore tó bá dàbí ìgbà pé kò róore gbà padà. Tí Yorùbá bọ̀ wọ́n ní torí ká lè foore gboore là á fi ṣoore. Nígbà tá a bá wá ṣoore tá a rí gbà, ìgbà náà là á sọ pé a ṣe fọ́lọ́run. Torí ká lè foore gboore wọ́n ní là á fi ṣoore. Tá a bá ṣoore tá a rí gbà padà, ìgbà náà là á sọ pé a ṣe fọ́lọ́run ni. A máa lóore tá a fẹ́ jẹ ògbé bó ṣogún ọdún omi toro ní ṣe sí ni lẹ́nu. Irúfẹ́ ohun ọ̀sìn kan ni adìyẹ. Tí a bá sì ṣe àkíyèsí, a ó rí wípé nígbà tí ènìyàn bá ra adìyẹ nígbà tó wà ní kékeré, àbí ṣé adìyẹ lẹ̀yin ń pè lọ́dọ̀ tiyín, yálà adìyẹ tàbí ẹdìyẹ omi ẹ̀kọ náà ni. A ó rí pé a ó mọ rèé bọ́n ti ń ra ọkà bàbà fún un, bẹ́ẹ̀ ni wọ́n mọ ra àgbàdo fún un láti rí i pé wọ́n ṣètọ́jú rẹ̀ kó má baà kú kó lè bá a dàgbà. Ohun méjì tàbí ìdí méjì pàtàkì ní mú ní sin adìyẹ. Yálà ká lè bá a pa á jẹ nígbà tó bá dàgbà tá ó fi ṣe ẹran, tàbí nígbà tó bá dàgbà ká lè bá a tà á ká rówó rẹ̀ tó fi ṣe ohun mìíràn. Tí a bá wá rẹ́ni tó bá ń rá àgbàdo tí ń ra ọkà bàbà tí ń ra oúnjẹ fún irúfẹ́ àwọn adìyẹ yìí, a rí i pé ó ní àfojúsùn lọ́jọ́ iwájú wípé tó bá dijọ́ kan adìyẹ yìí yóò sàn lóore padà. Ìyún bóyá ọjọ́ tẹ́ran bá ń wù jẹ tó bá pa á, a rí i pé adìyẹ náà ti sun oore padà. Tàbí níjọ́ tówó bá sáfẹ́rẹ́ lọ́wọ́ rẹ̀ tó bá ta irúfẹ́ adìyẹ náà, a rí i pé irú ẹni bẹ́ẹ̀ yóò ní owó lọ́wọ́ látàrí pé òun náà ti domi síwájú, àsìkò ti tó fún un láti tẹ ilẹ̀ tútù. Kí wá ni òwe yìí kí ló túmọ̀ sí? A rí i wípé nígbà téèyàn bá ṣoore fún ẹ̀dá ọmọlẹgbẹ́ rẹ̀, kó má rò wípé òun ṣàṣenu o. Bẹ́ẹ̀ ni kó má sì dẹ́kun oore ṣe. Kódà tí ó bá jẹ́ pé ẹni téèyàn ṣe é fún tó dàbí pé kò mọ oore, tí ò dúpẹ́ oore náà, yóò padà kẹ́san oore bó ti wù kó pẹ́ tó. Òun ni Yorùbá fi ní pé bó ṣogún ọdún omi toro ní ṣe sí ni lẹ́nu. Ohun tó dájú ni pé ìgbẹ̀yìn oore ó dùn dáadáa. Oore sì pé ju ìkà lọ. Oore ni ká gbìyànjú ká máa ṣe nígbà gbogbo nítorí pé àtoore àtìkà kò sí èyí tí ò lẹ́san. Tí a bá sì wo òbí abímọ mọ́tọ́, Yorùbá ní tanra rẹ̀ jẹ. Èdùmàrè yóò jẹ́ kí gbogbo òbí kó jèrè ọmọ pátá. Gbogbo òbí pátápátá a ò ní ṣàṣenù, a ò ní nànánù lórí àwọn ọmọ wa. Nígbà tí òbí bá ń tiraka tí ń tọ́mọ nílé ìwé, tí ń rán ọmọ lọ ilé ẹ̀kọ́, tó fọmọ sẹ́nu iṣẹ́, èrò rẹ̀ náà ni wípé nígbà tóun bá dàgbà kí ọmọ bẹ́ẹ̀ kó lè ṣètọ́jú òun. Mo tún gbà ládùúrà lẹ́ẹ̀kan sí wípé gbogbo òbí tó ń tiraka kọ́mọ rẹ̀ kó lè jẹ́ èèyàn, kó lè bá a nísinmi lọ́jọ́ alẹ́, lágbára Ọlọ́run ọba aṣẹ̀dá, ẹ ò ní nànánù lórí ọmọ. Lójú ayé yín nírú ọmọ bẹ́ẹ̀ ni ó jẹ́ èèyàn. Tó bá wá jẹ́ èèyàn tán, yóò mọ̀ yín, yóò tọ́jú yín, ẹ ó sì fọkàn balẹ̀ lórí ọmọ. Ẹ ó fẹ̀yìntì, ẹ ó jẹun ọmọ, ẹ ò ní fàìsàn lògbà, ẹ ò sì ní fàìsàn jẹun ọmọ láṣẹ Èdùmàrè. Nítorí náà, tèwe tàgbà, ẹ gbìyànjú láti máa ṣe oore. Nítorí wípé bó pẹ́ bóyá ìkà ó ka oníkà, ohun rere á sì máa bẹ́ni rere lọ. Bówe tòní tó ṣe mọ́nu, bóyìí sì jẹ́ náà nù. Ẹ subscribe sí YouTube channel mi fún àlàyé òwe lóríṣiríṣi. Ọlámídé Ọlábàtà. A rí i pé a ò sì ní jára wa ní tàn mọ́. Ẹ má sì ṣe gbàgbé ètò kan tó ń bọ̀ láìpẹ́, ìrírí mi. Yóò milẹ̀ tìtì, à ń pò ó pọ̀, kò tí ì jiná. Tẹ́tí dìgbà míì tá a tó fi pàdé ńkọ́. Akíní Ọlámídé lèmi ń jẹ́. Bàbá mi ní ń jẹ́ Àbíóyè. Ire o.